800. Sórí Ṣàngó ni yín ni. Ẹ jáde ọmọ yọ iná lẹ́nu. Mo biography ju Google lọ o. Àti Google àti gbogbo ẹ̀ náà mo Google gan. Ṣé wọ́n ní síbí tó fi lè bẹ́sù jẹun? Ẹ wo ẹ̀yin tó la yọ sí ẹ̀wọ̀n àìnà mi ni ṣé mú mi sí èmi. Onítèmi àkọ́kọ́. Odógún lòun olórí ìdúró yìí. Odógún you bad. Nítorí ẹ̀ mo ṣe ní kán filẹ̀ fún èmi olúwa bọ́nà. Olórí ló mọ̀ ń bá wí wù. Kí ló mú wọ? O lè tó ẹ̀kọ́ ọmọ sílẹ̀ ọwà nú ẹgbẹ́ olórí ibú. Pèsè mo gbé. Ẹ kò yá. Ṣé rí pẹ́ẹ́jì Túndé Ednut ní o support violence o? Bẹ́ẹ̀ ṣe ń wò mí. Violence is written all over my body. Violence gangan rèé. Ìyá wa ẹ jẹ́ kí okùn ayé dè ọ́. Sídi gbẹ́sẹ̀. Níwọ̀n ló ti tẹ̀sùn mọ́lẹ̀, ó gbẹ́sẹ̀ bo. Ẹ ò ẹ̀yin ayé. Yàsímọ̀ wà ní ni mo fẹ́ kó sókè mo ṣe wà ní. Ìràwọ̀ rẹ̀ ló kún fọ́fọ́ yìí, èmi tí ń ja wálẹ̀ rìn. Àníṣó ní bàbá. I no get o. Màmá ẹ̀ ń kọ́. I no get. O lẹ̀bi o lára. I no get. Ẹgbẹ́ ọ̀la tàbí òwe ń kọ́. I no get anybody at all.